ó ṣe party kò ṣe party African Democracy kìnnìkan ADC àbí nǹkan tó kàn pa mí lẹ́rìn jù ń bẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ jó lóṣèlú ẹ mọra yín, ẹ mọ bí hierarchy yín ṣe bó ṣe rí. Wọ́n ní wọ́n sọ wípé INEC chairman ẹgbẹ́ ADC o àbí ADC wá ń fẹsẹ̀ halẹ̀ wọ́n ń bínú wọ́n fẹ́ lọ kóòtù ta ni kóòtù bò. Number one, àwọn ò gbé lẹ́yìn INEC àní INEC ṣe dà àní kò dà ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wípé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ká fi gbogbo ẹnu sọ ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ẹni ó bá rán ni níṣẹ́ là ń bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ́ fún ẹni bàbá wa ni rán ni níṣẹ́ ẹrú a máa fi tọmọ jẹ. Nígbà táwọn kan ń pariwo kán yọ àmúpìtàn ẹ mọ̀ wípé gbogbo wa la jáde pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n o kéèsì yẹn ti yàtọ̀ síra wọn o. Àwọn tí wọ́n ń wọ́nà láti dorílẹ̀-èdè rú látara Islamization àwọn ẹgbẹ́ ẹ̀sìn náà sọ̀rọ̀ ń gbà yẹn ìtò kan gbogbo ọmọ Nàìjíríà lélẹ̀. Káwá wípé INEC ti ṣe nǹkan tán ṣe yẹn advice mi lélẹ̀ fáwọn ẹgbẹ́ ADC ẹgbẹ́ òṣèlú ADC tó lọ́dọ̀ yín nìkan kọ́ là ń lọ. Bẹ́ẹ̀ bá mọ ọ̀nà láti lọ join àwọn ẹgbẹ́ míì láti contest ńbẹ̀ torí tí orúkọ yín ò bá sí lọ́dọ̀ INEC ọmọ ẹgbẹ́ yín ò lè contest. Tẹ́ bá wá ní nǹkan tẹ́ fẹ́ ṣe fórílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ pátì míì torí gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ yìí náà tẹ́ pera yín lólóṣèlú yìí gbogbo yín náà nìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Àrọwà mi fọ́mọ Nàìjíríà ni pé lásìkò yìí kán má wà lẹ́yìn olóṣèlú o. Lágbájá ń bá tẹ̀mọ̀dó jà wọ́n ń fagbára hanra wọn lọ́wọ́ ni o. Àwọn ní ọmọ ibi tí wọ́n ti gbéra wọn léyìn débi tán dé. Àwọn ní ọmọ tí wọ́n ti jọ ṣe papọ̀. Gbogbo wọn yìí náà ni wọ́n ti tọ́lé ìjọba wò. Gbogbo wọn náà ni wọ́n ti lo agbára lé àwọn èèyàn kan lórí. Gbogbo wọn náà ni wọ́n ti tẹ àwọn èèyàn kan mọ́lẹ̀ gòkè. Ṣùgbọ́n tẹ́ bá wá fi pé kóòtù lẹ fẹ́ lọ a jẹ́ pé 2027 ó parí 2031 ó parí kẹ́ tó yanjú kóòtù torí ẹ̀mẹ́ni tẹ́ ẹjọ́ ń bá fà. Tá a bá ń sọ̀rọ̀ òṣèlú ẹ̀yin fúnra yín mọ̀ ó jura wọn lọ. Bẹ́ẹ̀ bá dẹ̀ lẹ́ẹ̀gbà oyọ́sẹ̀ mẹ́rin ìkọ̀ọ̀kan nù yín yóò máa lọ rí àwọn àjọ tó ń rí sáwọn tó ń ṣòwò ìlú mọ̀kùmọ̀kù ẹbí bọ́ bá rójú lọ́ra yìí. Ìtawà ń sọ rèé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jọba orílẹ̀-èdè yìí jẹ́ nínú ẹ̀yin olóṣèlú anyway bó wà nù wọn bó sínú wọn I don't know conscience ẹni kó jẹ́ kó máa jẹ. Ẹ parapọ̀ pé n tó ń ṣẹlẹ̀ yìí báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀ ń pínyà kiri èwo ló ṣẹ̀yìn gbogbo yín bẹ̀ gbogbo yín pátá. Àwọn kan wà dúró bì kan wá máa ní wọ́n fẹ́ kú nítorí olóṣèlú níjò la máa gbọ́n. Olóṣèlú wo mélòó nù wọn ló fẹ́ kú nítorí aráàlú? Ó mà ṣe o. INEC chairman bẹ́ẹ̀ bá ṣe dáa ọlọ́run ẹ̀yin nù bó bá jẹ́ bó ṣe yẹ kó rí nù ṣùgbọ́n bó bá wá dọ̀rọ̀ kóòtù ẹ̀yin adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dájọ́ rí bó bá jẹ́ pé bó ṣe yẹ kó wà náà ni bó bá dẹ̀ tún jẹ́ bó ṣe yẹ kó wà náà ni àwọn oníṣàmòfin kò yé wa àmọ́ ń pọ̀ òṣèlú la ṣe ń béèrè. Bàbá Fálànà sọ̀rọ̀ lórí kéèsì tó wà nílẹ̀ yìí bitter truth ẹ lọ́jọ́ ẹgbẹ́ mi ẹ̀yin náà gbẹ̀ wà lórí ìjọba wọn lè bá ń ṣe kéèsì kan wọ̀nyí ìgbà ni agbára ò pín síbì kan agbára máa fìyàn lẹ̀ tàbí kéèyàn fagbára lẹ̀ bálágbára míì bá wá débẹ̀ ẹ̀yà tètè gbà fún ọba ńlá bàbá yìí kì í ṣe pé àwa bá ṣe wà yìí ṣé a máa tanra wa jẹ mi ò sí lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan ẹ má rò pé ọmọ ẹgbẹ́ ẹgbà ni ọmọ ẹgbẹ́ àwo ni but bitter truth bó ṣe rí ojú tá a fi wò la fi ń sọ ta ló yàtọ̀ ẹgbẹ́ kìíní ìkejì ìkẹta ìkẹrin àfẹn tí ò bá tí ì dórí ipò yẹn rí
tí ò tí ì débẹ̀ rí kan tẹ́ ẹ bá tún débẹ̀ àfi ká gbàdúrà kára àánú gbà. Issued a statement yesterday that based on the intervention of the court, ABC, we shall no longer recognize you. And you know when a political party is not recognized, its members cannot contest election. I say that INEC is wrong because the order granted by the court is grant an injunction. Status quo ante bellum. You know, they use such terms to deceive us. What that means is, before the dispute, before the state of the war, so who was in charge before that fellow went to court? So David Mark. Do you understand me? Yes, sir. But that judgment, that ruling has now been. Yes, ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ o. Ẹ jẹ́ kí wọ́n á tún sáré sọ nǹkan kan lórí ọ̀rọ̀ El-Rufai tí wọ́n ní lẹ́yìn tó wá sìnkú ìyá ẹ̀ wọ́n ti dá a padà sátìmọ́lé. Mo ṣètò kan, mo ní ṣé kìí sọ̀rọ̀ òṣèlú, ṣé kìí ṣe bí òkú ìyá ẹ̀ náà láti gbọ́ pé àbí tó bá ti juwọ́ lẹ̀ fún ẹgbẹ́ àbí tó bá ti ní ìwọ̀n ò tákù mọ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ìjọba pé ara nǹkan tá à ń fẹnu kẹ́ ẹ mọ́ gbéra yín, kẹ́ ẹ mọ́ tú àṣírí ara yín. Kẹ́lẹ́dàá mẹ̀kúnnù jẹ́ kó lè máa rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n El-Rufai sọ̀rọ̀ kan, ó ní torí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu rí pé agbára wà lọ́wọ́ òun lè bá mú nǹkan lẹ̀ ló ṣe fagbára òṣèlú mú òun. Ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ kò kàn wá. Ẹ̀sùn tí wọ́n fi kan El-Rufai ni kó jẹ́jọ́ ẹ̀ kán dẹ̀ bá wa rí wípé ìdájọ́ òdodo ni, káràlú lè nígbàgbọ́ nínú àwọn ìdájọ́ àtàwọn onídàájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ju ti tẹ́lẹ̀ lọ. El-Rufai lẹni àkọ́kọ́ tó introduce Muslim ticket ní Kaduna. Lára àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lénìí, èyí tí El-Rufai dálẹ̀ àlẹ́jẹ́lì ló pọ̀. Wọ́n ròyìn àwọn Christian tó yẹ pé wọ́n ní community tí wọ́n ní Kaduna tó yẹ pé láyé El-Rufai wọ́n wipe wọn ni. Now, ẹ má jẹ́ ká deceive ara wa. Threat ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ìjẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ó dẹ̀ dìde, á dẹ̀ máa kú fún wọn, á wà lẹ́yìn wọn. Ṣé ẹ rántí ẹni tó sọ fún Jonathan nígbà tí Jonathan wọlé tó ní I will make your government ungovernable? Àwọn ni. Tẹ́ ẹ bá gbàgbé, ààrẹ àná olóògbé Muhammadu Buhari. Láyé ìgbà yẹn náà, àwọn innocent people ti kú dànù. Níbo là ń lọ? Ẹ̀yin olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, ìbẹ̀rù Ọlọ́run ò sí lọ́kàn yín. Definitely kò sí nǹkan tẹ́ fẹ́ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Níbi tí bẹ̀rù Ọlọ́run bá wà, àwọn kan ò ní jókòó síbì kan kán fẹ́ mú ẹ̀sìn tí kìí ṣe torílẹ̀-èdè wa kán fẹ́ fagídí fà mọ́ àwọn kan lórí pé dandan ni. Táwọn kan dẹ̀ wà ń bẹ̀ tó yẹ kán sọ pé no, ṣùgbọ́n nítorí pé wọ́n ń bẹ̀rù kán má bàa pa àwọn. Kí ni solution? Gbogbo ìgbà la máa béèrè, á fẹ̀tẹ́lẹ̀, á máa pa làpálàpá. Ẹ má jẹ́ ká deceive ara wa mọ́. Kí làwọn tó yẹ pé ọ̀tọ̀ ni tán fẹ́ àtàwọn tí ò fẹ́ ṣe lè jẹ́ ọmọ ìyá? Kí ni wọ́n ṣe lè jẹ́ wọ́n Nàìjíríà? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá à ń sọ ìtọ́jú olóṣèlú wa tán jẹ́ àwọn olóṣèlú tá à ń wò yìí, wọ́n mọ̀ pé wọ́n Nàìjíríà á ti kú. Kì í ṣe pé wọn ò mọ̀, ṣùgbọ́n they are now coming out during campaign lórúkọ Nàìjíríà. Look at Sultan. Kì í ṣe olóṣèlú, religious leader ni, emir ni. Ó sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé it is time, ìyẹn kí ó tó sìnkú yẹ, pé kó fi El-Rufai lẹ̀ ọ́ kó gbé lọ court. Tí ọba ilẹ̀ Yorùbá kan bá sọrú ẹ̀ tàbí ilẹ̀ Ìgbò ní the way tí Sultan ṣe bí àṣẹ ẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu wave ẹ̀ o.
ìgbà àkọ́kọ́ rèé tá a máa rí irú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó máa challenge authority àwọn Fúlàní àwọn northerners yìí kò ṣẹlẹ̀ rí president tó wà lórí àga tó máa gbé olóṣèlú bíi El-Rufai tó máa bá ṣẹjọ́ tó máa tì mọ́lé tó máa gbèrú Màlàmí kò ṣẹlẹ̀ rí. Ìdí tá a fi ń encourage bàbá wa Bọ́lá Ahmed Tinubu nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ṣe làgbà lẹ́yìn wọn. Èyí tí wọ́n bá ṣe tá a rí tó dà á sọ. Èyí géèmù tí wọ́n bá wọn play lọ́wọ́ ní north wọn lè jẹ́. Ṣùgbọ́n kí ni bàbá ṣe fẹ́ yọ àwa kúrò ní oko Fúlàní oko northerners tí àwọn tó ń pa àwọn ènìyàn tí wọn ò ṣe nípa àwọn ènìyàn mọ́. Kí wọ́n bá sọ pé north àwọn ara wọn ni ọ̀tọ̀ láwùsá ọ̀tọ̀ ní Fúlàní Haúsá ló nílẹ̀ wọ́n pa Fúlàní pọ̀ mọ́ wọn ni wọ́n dẹ̀ ń dẹ̀mí wọn lóró. Ẹ má jà torí pé a jẹ́ Yorùbá ká mọ́ sọ fact. Tí wọ́n bá ṣe tán pẹ̀lú àwọn yẹn táyè bá gbà wọ́n tí wọ́n kó àwọn tí wọ́n pa gbogbo wọn run tán tí wọ́n kó àwọn yòókù wọlé wọ́n ti wà nù Nàìjíríà tá a bá tètè pín. Tí wọ́n bá ti wá wà nù ẹ̀ wọ́n tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n á tún shift díẹ̀díẹ̀ ni wọ́n fẹ́ gborí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣẹ́yìn tẹ́ wà lórí ìjọba fẹ́ lẹ́ẹ̀mọ́ ni now lórí Islamization ohun gangan abẹ́ ni problem tá a wà lórílẹ̀-èdè wa Sharia gangan ni ìṣòro wa. Ẹ wàá rọ́nà àbáyọ láti stop kínní torí pé àwọn kan ti fọ̀nà ẹ̀rú gbé sínú constitution. Mo ní boy yẹn sọ pé boy ọmọ Amẹ́ríkà yẹn sọ pé bẹ́ẹ̀ bá lè ṣe Trump ó ṣe fún rẹ̀ ṣùgbọ́n àwọn kan máa ń wò wípé kí ló dé tó jẹ́ pé agbọ́kànlé Trump àbá agbọ́kànlé àwọn aráàlú òyìnbó anítara ayé ò bá ṣe dáadáa wọ́n máa ń rántí ará ọ̀run. Ìtẹ́ ẹ̀ bá rí yanjú ẹ̀ para àtàyè pé international community kan wá ràn wá lọ́wọ́ torí àti ọ̀pá agbára wọ òkànà bitter truth ni o tó bá wọn kálukú kò sọ bó bá wà bá ṣe rí làwa ṣe máa sọ nítorí òní kọ́ ni tá à ń sọ yìí ẹ sì máa yìn wá láwo kíkú mọ̀ pẹ́ nìkankan wa ó kù díẹ̀ káàtó ní àwọn ọ̀nà tí ń gbà fi mú ọwọ́ àwọn afẹ̀míṣòfò ẹ̀ tó ń ṣòṣèlú láàrin ara yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá bẹ̀ kí ni pátẹ́ ti kó láwùjọ àwọn tó ti wà ń bẹ̀ kí ni ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fáráàlú. Àwa fìjọba yìn ìjọba nígbà ayé lágbájá iye báyìí láàrin kínní nígbà ayé tẹ̀mọ̀dò iye báyìí láàrin kínní kí láṣọ̀ránsì pé lọ́jọ́ iwájú 2027 tá à ń sọ nǹkan ò tún ní burú jù báyìí lẹ́yìn tá àgbà ládùúrà torí pé bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe ìjọba tiwọn àrírú ẹ̀rí lágbàáyé nǹkan wálẹ̀ rí. Ìkà pọ̀ nù yín o gbogbo ìkà tó bá dẹ̀ wà nù yín lọ́lọ́run ó gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Àánú Ọlọ́run á wà lórí àwọn tẹ́ ń fi ìkà tí yín ṣe ṣùgbọ́n lórí tiyín àánú Ọlọ́run ò ṣú ọ ní gbogbo yín o ṣùgbọ́n ọmọ rẹ̀ gbé pẹ̀lú tọ́ sí ẹni bá dùn àní ọmọ rẹ̀ èyí tó bá tọ́ sí ẹ ń bẹ̀ ni kò fọwọ́ ẹ̀ bọ́jú ṣùgbọ́n èèyàn ò ní wò èpè kán ṣàdúrà fún kò mú èèyàn ò ní wùwà àdúrà kán ṣépè fún kò mú. Ṣé wọn Agbọ́lá lórúkọ tèmi.